ẹgbẹ́ òṣèlú gidi lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re gbogbo ilẹ̀ Yorùbá òṣèlú Awólọ́wọ̀ rí wọ́n wá pín ìjọba ìpínlẹ̀ bó ti wọ̀n gbogbo àwọn jẹ́nẹ́rálì ẹ̀ olùkàdúgbò ló fẹ́ local government lọ́dọ̀ ẹ̀ wọ́n wá pín local government púpọ̀ ọ̀pẹ̀sẹ̀ Haúsá wọn kò ti wà kékeré níbi ìyàwó lọ́wọ́ ni wọ́n fi bá wọlé èmi ní bàbá ẹgbẹ́ wọn gbà yẹn wọ́n wà láyé èmi mo fi àwọn Tinubu àti gbogbo ẹ̀mí fún jẹ gómìnà ìgbà táwọn Tinubu tó yapa ṣùgbọ́n gbé ọ débẹ̀ àyà fún wọn ṣùgbọ́n Ọlọ́run kọ́ wa báyìí ìyẹn bó ṣe ń sọ pé àti Bọ́lá Tinubu àtọ̀ṣọ́ba pé wọ́n ti dalẹ̀ ní wọ́n lọ́ra ẹ̀dá Àmọ̀tẹ́kùn lẹ̀ wọ́n sì wọ́n Àmọ̀tẹ́kùn lè gbé bọ̀ àwọn tá a fẹ́ lọ bákẹ́ wọ́n gbé bọ̀ ara rìkì sí sí Buhari ṣe nìyẹn ìyẹn ló ti ń kó àwọn Haúsá wa àtàwọn Fúlàní tó wà nínú oko wa tó wá pa wá tó ṣe wá báṣubàṣu tó kí àwọn obìnrin wa tó bá wọn sùn láì tipátipá tó kidnap wa tó ń gbowó ìsọfúnni ò kọjá pé ẹ dá wa padà sí òfin tá a fi gbòmìnira nítorí pé Buhari ò ní gbà lẹ́rọ̀ ó dẹ̀ ń tọ́ wa kẹyà gbọ́kàn tí mo sọ yìí ó ń tọ́ wa láti fi pa tiwa mọ́ tó gbogbo gan ó wà lọ́wọ́ ẹ̀. Ayọ̀ Adébánjọ lórúkọ mi o èmi aṣáájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re sìn lọ́ọ̀yà ní mi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo fi jẹun òṣèlú ni mi gẹ́gẹ́ bí politician ọmọ Awólọ́wọ̀ gidigidi lẹ́nu ọba Awólọ́wọ̀ tí ó ní àdàlù. ẹgbẹ́ òṣèlú gidi lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re action group ló jẹ́ bẹ́ẹ̀ ẹ ti gbọ́ kọ́ action group rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ̀n Awólọ́wọ̀ ló dálẹ̀ fún iṣẹ́ ribiribi tí a máa ń ṣe láwọn Yorùbá sọ pé kí tí wọ́n action group ẹ̀rọ tí wọ́n àlàdé ẹgbẹ́ iléèwé ọ̀fẹ́ lẹ̀ hospital ọ̀fẹ́ gbogbo ká máa ríṣẹ́ ṣe aṣọ̀nà àṣe gbogbo eré tá à ń fẹ́ fún ara wa yẹn òun náà la tún fẹ́ lòmíì bá a ti túbọ̀ action group rẹ̀ pé Afẹ́nifẹ́re ẹ̀ tó fẹ́rẹ̀ dáadáa fún rẹ̀ tó tún fẹ́ lòmíì fún rẹ̀ òṣèlú lẹ́gbẹ́ láti bẹ̀rẹ̀ kì í ṣẹ́gbẹ́ gbogbo ọmọ Yorùbá àlàyé láti wà ń bẹ̀ ẹlòmíràn ṣe Yorùbá lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re náà òun láti ya Afẹ́nifẹ́re tó gba gbogbo ìlànà òṣèlú tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó bá fẹ́ ṣe gbẹ́sẹ̀ gbogbo Yorùbá ló lè lọ ṣe ìyẹn ẹgbẹ́ ọmọ Oòduà Awólọ́wọ̀ ní ẹ̀dùn dá yẹn lé pẹ̀lú àwọn bàbá Alákìjà àwọn májà Dr. Duarte àwọn Àjàó gbogbo ń gbà ìyẹn náà ṣojú àgbà yẹn ìyẹn yàtọ̀ gbogbo tó ṣe máa ń dà pọ̀ mọ́ rò gbogbo ọgbà ní ẹgbẹ́ Yorùbá ń sẹ́yìn pé ìgbà tá a bẹ̀rẹ̀ òṣèlú yẹn àwọn ss dúró àwa náà dúró àwọn nọ́mbà abúlé pẹ̀kẹ́lẹ́ mẹ́sì lọ tó àṣìṣe wa bàtà wa gbàjọba tálá máa ṣe léwé ọ̀fẹ́ bí àwọn adélábù tó gbé ọbẹ̀ kó jẹ ìdánilẹ́gbọ́rú ẹ̀rí táwọn ọlọ́dẹ sọ pé bó bímọ mẹ́jọ tó bá ti sanwó capitation tax ọ̀fẹ́ náà máa lọ léwé àyẹ̀wò kò ṣeé ṣe wọ́n ṣe láwọn ọlọ́ọ̀fẹ́ tàbàpọ̀ irọ́ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run wá fún wa ṣe tá a bẹ̀rẹ̀ iléèwé ọ̀fẹ́ ní 1955 èmi pẹ̀lú ẹni tó polówó ẹ̀ nígbà yẹn pé iléèwé ọ̀fẹ́ a máa dálẹ̀ tí ó gbàtà ti bẹ̀rẹ̀ láti 1951 52 lèmi ti wà nú ẹ̀ mo bá wọn gbé àwọn agbódegbà Afẹ́nifẹ́re action gbogbo ẹ̀gẹ́ bá organizing secretary àwa náà kọ́kọ́ gbà ká máa polówó kó tá máa ṣe òṣèlú ìgbà yẹn kì í ṣe òṣèlú sẹ́yìn òṣèlú la máa sọ fún àwọn tó máa dìbò fún wa pé ìdí tẹ́ máa fi dìbò fún wa rẹ̀ àṣẹ báyìí fún yín àkọ́léwé ọ̀fẹ́ àṣọ hospital ọ̀fẹ́ aṣọ́nà tó dáa fún yín
àwọn àgbẹ̀ aṣọ wọn jẹ tó máa gún mọ́tò iṣẹ́ àpọ̀ gbogbo yẹn gbà la máa ṣèlérí ẹ̀ fún pé nǹkan tá a ń bá lọ ní dáàdì rẹ fún ẹ̀ máa ṣe lọ àkí ń pé owó àdẹ̀bára wa jà àkí yàdá ẹsẹ̀ aṣọ tiwa gbàtọ́ bá dẹ̀ àwọlé a máa mú tó máa mú ṣe gbàtà wá ṣèlérí ẹ̀ 1952 ìlérí ọ̀fẹ́ ilé yóò dùn jù wọ́n fẹ́ gbàgbó ni ọ̀gbọ̀dá wa bẹ̀rẹ̀ 1955 tó akọ́léwé ọ̀fẹ́ lọ rárá tààtún náà ọmọ tó ti kàwé dé mẹ́wàá láti lọ yunifásitì tààtún dá scholarship ilẹ̀ tí a dá 12 kọ́dálẹ̀ lọ́dún kan gbogbo colonial office tájọ́ ti gbà wọ́n ṣerú ẹ̀ tọ́jú rí bẹ́ẹ̀ kí la rí yìí irọ́ ni òótọ́ ni ìgbà tá a tó a máa ń ṣe election 1956 náà Yorùbá tó ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ kíra ìdí ẹgbẹ́ gbogbo agbára máa jẹ gbé Awólọ́wọ̀ wọ́n ti sọ de gbé Yorùbá nìyẹn kí gbogbo agbá gbogbo ilẹ̀ Yorùbá ò ṣe gbé Awólọ́wọ̀ rí gbogbo majority àwọn tó pọ̀ bí 1995 lọ ṣe gbé so wọ́n máa ń so gbogbo àti gbogbo nǹkan tí máa ń dùn yẹn afẹ́fẹ́ ní ìlà wàá gbà lànà t'Awólọ́wọ̀ ò ní máa jẹ́ rìbá ò ní máa ṣàṣe bá ṣe ní òṣèlú ìlérí tó bá ṣe fún àwọn èèyàn ló máa múṣẹ àwọn ọmọ Awólọ́wọ̀ yẹn ìyẹn ló ṣe dàbẹ́ ni pé ìgbà táwọn Tinubu tó yapa ṣùgbọ́n tá a gbé ọ débẹ̀ àyà fún wọn ṣùgbọ́n Awólọ́wọ̀ kọ́ wa báyìí ẹ tó bá ti yàtọ̀ sọ́nà t'Awólọ́wọ̀ àwọn àyà fún yìí ìyẹn ló ṣe jẹ́ pé ibi tá a gbé wà láti 50 ọdún sẹ́yìn ìbẹ̀rẹ̀ la wà àbájẹ́ action group àbájẹ́ UPA àbájẹ́ alliance for democracy ẹgbẹ́ Awólọ́wọ̀ ṣàdá wa tuntun ẹ̀ nìyẹn. nítorí pé òfin jẹ́ fi ń lò wá ìkọ́ la fi gba òmìnira òfin àwọn màlẹ òfin táwọn sọ́jà ṣe lè fi ń lò wá òfin tipátipá ni èyí táwọn Awólọ́wọ̀ Sàúdánà àtàdúgbò ṣe tá a fi gba òmìnira ṣe lẹ́yẹ nígbà tí àwọn sọ́jà gbàjọba 1966 tí ẹ bá dẹ̀ lẹ́ẹ̀ lọ ẹ̀dá padà sí òfin ẹ̀ kí ló dé fà tá a bá ń sọ bẹ́ẹ̀ gbà mí màá fẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa kì í ṣe pé torí pé wọ́n tún ṣe fún mi gbogbo ìrẹ́jẹ táwọn náà ti yọ tó ti jà fún wa nígbà 1954 ìgbà ká tó gba òmìnira pé tá a bá máa jọ ṣe pọ̀ o ìkọ́ báyà ṣẹlẹ̀ wájú máa pín owó gbogbo ẹkún wọn máa lọ láti gbà gbogbo yẹn làwọn sọ́jà tó jẹ́ ìmàlẹ́ láti ọ̀nà ilẹ̀ Haúsá wọ́n wá yí padà 1966 tó bá ń dá tọrọ ń sẹ́yìn àwọn wọn kọ gbogbo tẹ bá dá ní káàrọ̀ òjíire wọn á kó lọ sí Àbújá ètò ẹ̀dá tọrọ wọn á fi ṣe ìkọlé lọ́wọ́ wọn á fi kọ́bọ̀ lé lọ́wọ́ àwọn tó dá kọ́bọ̀ wọn gbà kọ̀ọ̀kan ọ̀rọ̀ àkọ́ tó bàjọ́ kó sẹ́yìn nìyẹn ohun ìrìnlẹ̀ ẹ̀jẹ̀ wa tabata kòkó gbà yẹn owó àwọn ló máa wà àfúnjọba díẹ̀ àwọn Haúsá náà tó bá ta ẹ̀pà wọn àfúnjọba díẹ̀ òfin lówó lọ́wọ́ àwọn Ìgbò gbogbo èkùrọ́ tó ń tà wọn àfúnjọba díẹ̀ wọn kó ikú dání gbogbo yẹn ni òfin tí àwọn sọ́jà yí padà tó ẹ pé ẹ̀ṣá kò gbó yẹn máa bọ̀ a máa pín fún yín ló wá di pé àwọn gómìnà máa lọ sí Àbújá láti tọrọ owó lóṣooṣù pàtó a máa ń ṣe òpin 1999 yẹn torí pé àwọn kan rò pé restructuring tá a sọ yìí wọ́n rò pé ó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí jìjà yẹn láti kọ́ tó ṣe ìjọba yìí Abdulsalam ló ṣe òfin tó tá a lò yìí wọ́n ti ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba state wọ́n kàn pé bó ti wọ́n ní kò sọ́nà kò sí àlàyé kọta lórí ọba ìlà máa lò gbogbo bá jẹ ti ń ṣe ní ìka tó gba òmìnira
tá a ṣe tẹ̀léyàmẹ̀yà èyí ò bá ètò ìrè yìí o àwa ò sọ̀rọ̀ ṣàríà èyí máa ṣe customary court yìí ẹ̀yin Haúsá fẹ́ ṣàríà ẹ̀ máa ṣe ṣàríà yìí gbogbo ẹ̀ láti tọ́jú kí ká má gbúra wa gbogbo nǹkan tó lè ṣàjọ̀gbọ̀ láti parí ẹ̀ àdáyé ìjọba máa gbọ́ tó lè má kàn gbọ́ riwo tẹ̀tẹ̀ tó lè jẹ́ pé Buhari ò fẹ́ ṣí òfin padà ẹ̀ mọ̀ díẹ̀ gbogbo ẹ̀ láti parí oye tó kálukú bá dá òun ló máa kó ìjọba tó wà lókè yẹn akọ́ba dáwọ́ fún ni àwọn alábàánìjọba wa ìyẹn làwọn náà ṣe ní owó tó pọ̀ tó lè fi ṣe iléèwé ọ̀fẹ́ hospital ọ̀fẹ́ tá a ṣe yẹ ṣùgbọ́n Haúsá tó ń gbàjọba tó tó á jẹ́ màlẹ wọ́n yí òfin yẹn padà ní 1966 wọ́n á sọ pé ìṣèjọba kó wá sí Àbújá ìjọba náà máa ń fún yín ibi tí ìrẹ̀jẹ̀ gbèdú wọlé yẹn àwa sọ pé tẹ bá máa padà sí báràkù ẹ dá padà sófin tí àwọn ìjọba ti ní lò wá táwọn kòlónálì tó fi lò wá tájọ àgírísì ká tó gbàgbọ́ pé a bá papọ̀ ònìyà àbùsàlámù lára ojú kọ̀ọ̀hún tẹ bá di òmìnira ẹ̀ka fúnra yín tẹ bá ṣèbò ẹ máa ṣe àwọn afẹ́fẹ́ láwọn fi ṣèbò mo ẹ bá gbọ́ ọ̀gọ́ tí mo sọ torí gbogbo àwọn tó máa ń da nǹkan rú wọn ò ní bèrè àwọn journalist bá pàǹgbà mi wọ́n máa yẹ̀ fi lẹ́lẹ̀ torí tó bá kàn gbọ́ sọ pé afẹ́fẹ́ láwọn ò gbà fún ta wà ní ẹ̀yìn ẹ̀ nímọ̀ọ́dé abájọ àwa sọ gbà ẹ̀ pé òfin ìrẹ́jẹ yìí àwa ò lè tún wà nú ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti sílẹ̀ ti fún wọn lómìnira sọ́jà ti padà àfi tẹ́ ẹ̀ bá gba òfin tí àwọn baba ńlá wa àwọn olóò àṣàṣì tó fi dára lẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ mú yẹn ṣe jẹ́ kí kájọ jọjú jókòó kájọ gbèrò ìjà máa jọ gbé pọ̀ tọ́wọ́ máa gbé pọ̀ nǹkan ètò la máa lò yẹn là ń pè survey national conference nígbà yẹn ìyẹn la fi wọlé pé ètò ìrẹ́jẹ ni àwọn sọ́jà ti ń lò pẹ̀lú wa láti 1966 tó gbà àwọn náà wà ń bẹ ìjọba alágbára ni wọn á dìbò fún wọn inú òfin tó ṣe ta ní àfẹ́ yìí wọ́n wá pín ìjọba ìpínlẹ̀ bó ti wọ̀n gbogbo àwọn general yẹn olùkàdúgbò ló fẹ́ local government lọ́dọ̀ ẹ̀ wọ́n wá pín local government púpọ̀ ọ̀pùsí Haúsá wọn bó ti wà kékeré ń bí wọ́n wá ní local government tó kàn pín bó ti wọ́n yẹn oyè tó wà ní north ló máa fi gbowó oyè tó wà ní south ló máa fi gbowó ṣẹ́rí lè yẹ wọ́n ti pín sí wọ́n ti pín ìfowópamọ́ sọ́dọ̀ wọ́n sọ́dọ̀ wa nǹkan tó ń jẹ́ ìsọ̀tọ́ ni mo sọ fún yìí. ó ní ẹ̀la ṣe sọ pé kọ́ ka yí òfin padà ìyẹn náà ń pè ní restructuring tó fẹ́ ṣe wọ́n mọ̀ pé bá ti ṣe restructuring gbogbo kí ni ti parẹ́ àtọ̀rọ̀ kan tó sọ ni tó bá ti tú restructuring ò kọjá pé ẹ dá wa padà sí òfin tá a fi gbòmìnira kọ́ máa yí kankan pé àwọn ọmọ ìjẹ́jẹ́ kú lọ́bẹ̀ BP àti àwọn Tinubu àjàgbáyé kí ẹ kẹ́ pè ní ìsọ̀tọ́rì kẹ́ máa bọ́ ti dalẹ̀ sí kó tàbí wọlé tó fi wọlé nìyẹn o gbogbo ọ̀dẹ̀ ti jẹ́ rìbà ọbẹ̀ ọ̀dẹ̀ fẹ́ sọmọ́ ìgbà tá a rọ́ pọ̀ sí ẹ̀ lọ́nà ti pàdé lọ́nà jẹ́ ọ̀tẹ̀ pé àwọn náà ti gba ẹ̀kọ́ táwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn sọ kó tún ìjọba ṣe tó bá ti sọ ní ọdún karùn-ún sẹ́yìn tó bá mọ̀ yẹn sẹ́yìn àníwà ní ìjọba ẹ̀ ṣùgbọ́n kò gbé jù náà kọ́ dúró tì bẹ́ẹ̀ kájọ sọ pé àgbà nítorí pé Buhari ò ní gbà lẹ́rọ̀ ó dẹ̀ ń tọ́ wa kẹyà gbọ́ngàn tí mo sọ yìí ó ń tọ́ wa láti fi pa tiwa mọ́ tó gbogbo gan ó wà lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn ọmọ wa tó ní láwọn ògbà àwọn bí Ìgbòho àwọn Gani Adams àwọn gbogbo àwọn tó ń jà pé
àwọn tá a sọ pé ìsọ̀sọ́rì yìí àwọn tá a fẹ́ ọ̀rọ̀ òfin ní mẹ̀lọ́mẹ̀lọ́ ni àwọn Gani Adams àwọn Ìgbòho àwọn gbogbo wọn gbà àti Kánú nílẹ̀ kìíní wọn ló ti sú wọn àwọn tẹ̀ sí Nàìjíríà mọ́ kò dẹ̀ fi nǹkan tó fàájú pé ìrẹ́jẹ tó wà ní òfin tá a lò yìí ẹ fẹ́ yí padà tó kẹ́ máa mọ orú èèyàn tí Buhari jẹ́ ìgbà tá a jẹ́ ní káwọn Fúlàní tó ń pa wá tó nǹkan wà lọ ó dáa ní káwọn Yorùbá tó àbí ọ̀dọ̀ àwọn náà kọ́ máa bọ̀ àbá àwọn Fúlàní tó ń pa wá tó ń gbé wa gbòò tó là ní kọ́ wa lọ ní kí Dangote lọ Dangote dáṣẹ́lẹ̀ ni tí a bá rí àwọn ọmọ wa tó ń ta spare parts tó wà lọ́dọ̀ ìlọ́hùn tó ń bá ìyàwó yìí sùn tipátipá tó ń gbé wa pamọ́ ẹ pé dá wọn padà wálé ṣé ni bó ti wọ́n máa yọ̀rọ̀ po iye mò ń tẹnumọ́ ẹ̀ kékeré máa mọ̀ tó bá máa gbọ́ tí Láyé Muhammed bá máa sọ̀rọ̀ láti gbọ́dọ̀ máa sọ fún yín nìyẹn àwọn tó ti tógún ìyá wọn nìyẹn tó wá dé máa sá ní ọ̀rọ̀ tó gbogbo ọ̀rọ̀ tó gbàgbúrò lẹ́sọ ìyẹn mo sọ èmi sọ fún ọ tó tẹ bá sọ gbọ́rọ̀ ọ̀fẹ́ pínyà olórí ẹni tó fẹ́ kí tó fẹ́ fìyà jẹ wá tó ń tẹ̀lé àwọn tó fẹ́ pínyà òun ni Buhari ló fẹ́ dalẹ̀ Nàìjíríà rú òótọ́ tó wà ń bẹ̀ mo sọ fún yẹn ó dẹ̀ fún ó gbu ankẹ́sẹ́ ká lè jà kó lè kó bọ̀ wá bá wa ṣùgbọ́n náà á jùlọ. ilé ìgbìmọ̀ aṣòfin òfin tá a láàfẹ́ yìí ló dálẹ̀ ẹ bá fẹ́ gbọ́ jìbìtì tó tó fún yín inú òfin tá a láàfẹ́ yìí ló dá ìgbìmọ̀ aṣòfin yẹn lẹ̀ wọ́n wá sọ inú òfin yẹn náà lọ́ọ́ ti ṣe ọ̀nà tá a lè fi bọ́nú ẹ̀ wọ́n ti fi inú òfin yẹn wọ́n á ní ká lọ sílé ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ inú àìṣedéédé yìí kó wá yí padà ṣé wọ́n lè gbà àwọn ilé ìgbìmọ̀ aṣòfin yẹn àwọn náà ń gbowó tí ẹbí wọn lè nílò ló gbà lójú ọ̀rẹ́ sọ fún yín inú ètò tá a dẹ̀ fẹ́ ṣe ilé ìgbìmọ̀ aṣòfin ó pẹ̀lú kó tá a fẹ́ ṣe àfẹ́ kọ́ máa wà mẹ́ kọ́ máa lọ ìjọ tó ń ṣòfin kọ́ lọ ilé láfẹ́ ṣé àwọn yẹn náà máa gbà àwọn tó jẹ́ pé ṣe náà ta lé wọn kọ́ tó wọlé senate ọ̀nà tó ń fi ṣèjọba yìí ó ti gbọ́ ìrìndí lọ wọ́n inú gbèsè náà máa kó sí tẹ́bá ní kọ́ kó bẹ́ẹ̀ sẹ́yìn wọn ò ní gbà so wọ́n kọ̀ kó pé kọ́ lọ ṣòfin kọ́ máa lọ iṣẹ́ àlàbà iṣẹ́ kọ́ máa ṣe wuyewuye ń bẹ̀ wọ́n ní 2023 ti dé ẹwà ṣẹlẹ̀ ìyẹn la ro àwa fi tẹ́lẹ̀ pé àní gbà àfẹ́ yapa o ṣùgbọ́n ní òfin yìí bẹ́ẹ̀ bá yí padà ọkọ̀ tó máa gbẹ̀yẹ̀ ni. ẹ má dá wọn Banji àti lóye ẹ má dá wọn lẹ́bi ẹ má dá Ìgbòho lẹ́bi ó sún wọn ni tí a bá dẹ̀ ní ká fi sọgbọ́n jà àwọn arábí báyìí irú ìjọba ó wà lọ́wọ́ wọn wọ́n á ṣe wọ́n báṣubàṣu ìyẹn làwa ń sọ wọ́n kò ìta àwa ń sọ fún wọn sẹ́yìn ni pé tó ẹgbẹ́ àlàáfíà lẹ́fẹ́ tó tọ̀ wọ Buhari tó o bá ṣe ètò tá a wí yìí àwọn Banji Akíntóyè àti Ìgbòho wọn á tẹ̀ jẹ́jẹ́ torí gbogbo ètò tá a wí yìí gbogbo nǹkan tó tú ajẹ tó fi ń jà yẹn láti máa gbà padà ṣùgbọ́n gbàtẹ́ ètètè ṣe àwọn ènìyàn á jẹ tí wọ́n sọ̀rọ̀ fáwọn oníyàn bàbá arúgbó rẹ̀ bí ọ̀rẹ́ wá ìsọ̀tọ́ ní àlọ́ tiwa ṣùgbọ́n gbogbo ọmọdé bá gbé gidigbo tó bá gbé sí àgbàlagbà mọ̀ àfẹ́ kí òfin ogun tó bá àwọn Ìgbò jà gbogbo nǹkan tó dá nípínlẹ̀ wa náà Haúsá máa fi kẹ́wọ́ ọ̀nà máa bàjẹ́ gbogbo yọ pé ìdàgbàsókè ó pọ̀ lé àwọn àjọ̀dọ̀ wọn lọ. Ibi Dangote tó jẹ́ lórí owó wọn ọ̀dọ̀ wa ní gbogbo owó ẹ̀ wà àwọn oníṣẹ́ ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ ìyẹn làwa sọ pé ẹ má jẹ́ ká bá kò ní ta sọ yìí tó bá dẹ̀ ṣe inú wọn ní kí ṣe gbọ́ àwọn Haúsá ẹ̀ Fúlàní ẹ̀ lọ́fẹ́ kọ́ ṣe tó ṣe yìí o
àwọn tó rí wọn pé ní wọn kìlọ̀ fún Buhari ló fà kékọ̀ọ́rí òun ní kankan wà lágbárí ẹ̀ òun ní gan-an lọ́rọ̀ so ìjáwọn Akíntóyè ṣe gọ́gọ́ ẹ má dá ọ lẹ́bi wọn ò dé ní sùúrùtà nìkan ní ìjùbọ́ tí àwọn Buhari ò bá dẹ̀ gbà bóyá ibi táwọn Akíntóyè gbé lọ ìgbẹ́ lọ́wọ́ gbé sí o ṣùgbọ́n a fẹ́ ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ kí ọmọlúwàbí ṣe kí wọ́n mọ̀ pé àwọn akọ́dà fẹ́ yapa àwọn náà fẹ́ tì wá kúrò àní bẹ̀bẹ̀ ká wà ní Nàìjíríà ṣe la máa wà ní Nàìjíríà pẹ̀lú pé gbogbo àgbà ìkọ́nà ẹni wa kì í ṣe pé àwọn kan ọ̀gá àwa máa jẹ́ Haúsá Yorùbá ò ní gbà.